àǹtí Dami bọ̀dà Bọ́lájí ẹ̀mí ló lẹ́fẹ́ káwọn ọlọ́pàá máa pa àwọn mọ́mí mi yín pé wọ́n tún ti rà yín lẹ̀ police station torí fóònù àtọwọ́dọ́wọ́ tẹ́ ẹ rà. àǹtí Kàfáyá ẹ̀mí ló lẹ́fẹ́ mú fóònù yín lọ sọ́dọ̀ ẹnjìníà pé ó ń gbóná kán bá yín ṣe. nígbà tó jẹ́ pé ẹ mọ ra fóònù látọwọ́dọ́wọ́ ni mo ti sọ fún yín pé tẹ́ ẹ bá fẹ́ ra fóònù tó nífọ̀kànbalẹ̀ ibi kan sọ péré ni mo mọ̀ Tipstar Gadget ni níkẹjà tàbí kẹ́ ẹ pe nọ́mbà wọn lójú screen yìí kò sí fóònù tí wọ́n tà ṣé ẹ fẹ́ ra Samsung ni ẹ fẹ́ ra iPad ni ẹ fẹ́ ra Apple iPhone ni lórí iPhone 15 wọ́n ti ní òun rèé Tipstar Gadget ló tà Tipstar Gadget àwọn wọ́n tà láti bí ọdún 5 ní ìsìn kò gbóná kò yọrùkù kò sí nǹkan kan eléyìí náà. ṣé nígbà tí mo lọ lẹ́ẹ̀kan yóò ti yé yín ìyẹn lọ́run ló gbé mi ẹ rí pé mo ti dọ̀bálẹ̀ fún un bọ́ nísìnyí tí mo ti dé bọ̀bọ̀ ẹ̀mí èṣù ti gbé mi ó ti yé yín ẹ̀mí àwọn boys má fún rárá ọ̀lẹ́ wọn ju gbogbo ilé rẹ̀ kọ́kọ́ bá ń gbé mọ́ ẹ̀yọ́ bàbá dẹ̀ move ó ti yé yín ó wà lẹ̀ ẹ̀mí jẹ méjì ẹ̀mí jẹ méjì. It is smoky. kò sí tẹ́lẹ̀ ṣe àjọgbẹ́bí sí máìkì lágídígbò ni.